eré ìyá apá kìíní, apá kejì, apá kẹta ṣẹ́yìn náà ti wò ó. Mide Martins ló kópa Súnmisọ́lá, Kúnlé Omíṣore ló kópa Samson ọkọ Súnmisọ́lá, Afeez Ọwọ́ ló kópa bàbá Gani, Yétúndé Barnabas ní Àánú ọ̀kan lára ọmọ Súnmisọ́lá, Sèyílát kópa Ìrèmídé, Tèmítọ́pẹ́ Àrẹ̀mú kópa Pẹ̀lúmi, Jùmọ̀kẹ́ George ní adájọ́ nínú eré náà tí Jídé Arúgbọ́nà sì jẹ́ agbẹjọ́rò. Gbogbo àwọn òṣèré yìí ni ó kópa ribiribi nínú eré ìyá. Ẹ̀kọ́ àkọ́kọ́ nínú eré náà ni pé ojúṣe àwọn ọkùnrin ní láti tọ́jú ẹbí wọn. Tó bá tẹ̀ sáfẹ́rẹ́ lọ́wọ́ yín díẹ̀ tẹ́ lọ ṣe àtìpó, ó yẹ kẹ́ ẹ dágbére fún àwọn ìyàwó wípé ẹ ti fẹ́ lọ ṣiṣẹ́ ajé ni o, kí ẹ sì máa pelé, kẹ́ ẹ máa bẹ ìyàwó yín àtàwọn ọmọ yín wò lóòrèkóòrè. Ìwà ìbìkítà ní Samson hù nínú eré náà, kò kí ń ṣe ìwà tó bójú mu. Kí lẹ̀yin rí sí ìwà tí Samson hù nínú eré náà? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Kádàrá ò ṣe é kọ̀ ọ́, tẹ́dọ̀ ò bá gba kádàrá, ẹ̀dá gba kodoro ni. Àìmọye àwọn tó tọ́mọ tí kò jẹun ọmọ. Kádàrá Súnmisọ́lá ni wípé ọkọ ò ní dúró tì láti bá tọ́jú ọmọ, òun nìkan ló máa dọ́mọ tọ́. Ẹ̀kọ́ tá a tún rí nínú eré ìyá ni pé kí ẹ má torí ìlàkọjá tó ń là kọjá kó wá give up, kó máa wá wíwí lóríṣiríṣi nítorí ìlàkọjá náà. Ìyá nínú eré yìí kò torí pé ọkọ kọ̀ òun sílẹ̀ kó mú ìrẹ̀wẹ̀sì bá ọkàn ara rẹ̀. Ó pinnu láti jẹ́ èèyàn, láti tọ́jú ọmọ. Kò jẹ́ kí ìṣòro wípé ọkọ òun dá ọmọ ọ̀dọ́mọ sóhun láyà kó mú tútù sí ọkàn ẹ̀ tàbí jákulẹ̀ tàbí dáàpọ̀ òwú ọkọ̀ fún. Gbogbo ọ̀nà ló fi tọ́jú ọmọ rẹ̀. Ìwà gidi, ìwà ìbínú tí Súnmisọ́lá hù, òun náà ni ọmọ rẹ̀ Pẹ̀lúmi náà hù ní eré náà. Èyí tó túmọ̀ sí wípé èyí tí kò bá dáa nínú ìwà wa, ká lọ tọwọ́ ọmọ ẹ̀ bọṣọ́ o, tó ikú má bàbá jogún ìwà burúkú lọ́wọ́ wa. Ẹ jẹ́ kí bàbá tó bá ṣetán láti tọ́jú ọmọ ẹ̀ kó ṣe ojúṣe lórí ọmọ o. Ẹ má torí pé ìjà bẹ́ sílẹ̀ láàrin ẹ̀yin àti bàbá ọmọ, kẹ́ wá kọ́ ẹ̀yin bàbá sọ́mọ, kẹ́ wá kọ́ ẹ̀yin ọmọ sí bàbá wọn. Eré ìyá dá lórí Mide Martins tó kópa Súnmisọ́lá tó dá ọmọ mẹ́ta tọ́ lẹ́yìn tí bàbá wọn fi wọ́n sílẹ̀ tí kò wẹ̀yìn wò. Súnmisọ́lá la onírúurú ìṣòro kọjá làálàá láti dá àwọn ọmọ mẹ́ta tọ́. Nígbà tí àwọn ọmọ náà dàgbà ni wọ́n ṣe ìwádìí ni wọ́n rí pé bàbá wọn ò kú, ó wà láyé dípò irọ́ tí ìyá wọn pa fún wọn. Gbogbo ètò ni àwọn ọmọ náà ṣe láti lè rí bàbá wọn, ṣùgbọ́n tíyá náà fárígá. Tíyá náà máa ń ṣètò àwọn tó máa na bàbá wọn nígbà gbogbo tí ó bá ti fẹ́ rí àwọn ọmọ náà. Ó ti yẹ pé bàbá náà ò sọ pé òun fẹ́ gba àwọn ọmọ náà lọ́wọ́ ìyá náà. Ó náà fẹ́ kí wọ́n máa wá sọ́dọ̀ òun láti fi lè dí ìgbà tí òun fi tọ́ wọn. Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ nínú eré ìyá tí Mide Martins ṣe? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa kí ẹ share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́, àmọ́ lórí.